ìlẹ̀kẹ̀ sí lọ́wọ́ àti lọ́rùn lónìí láwọn tí wọ́n wà láàyè wọ́n jẹ́ 48. kí àwọn 12 péré nínú 48 ìjòyè kí wọ́n sì sọ wípé àwọn yolúwo tó lè rí bẹ́ẹ̀. Bàbá wa ọmọọba Lékan Lámúyè. Lékan Lámúyè. Ìwọ ò ní bàjẹ́ o. Ìwọ ò ní bàjẹ́ o. Ìwọ ò ní bàjẹ́ o. Ó gbé àwọn ẹni bí tó bá da ìwọ jẹ́ ọlọ́ọ̀gbà
ní ẹgbẹ́ mi yìí àwọn ti násẹ̀lẹ̀ nù ẹgbẹ́ wọn ní ìsìn. ẹgbẹ́ ọ̀tàrọ̀ ìlú náà ní bàjẹ́ o bàbá wa ti ń du ọkọ̀ wọ́ọ̀yì ọlọ́jẹ̀ fún ọpẹ́ fún wa o ìdílé kálukú náà tún ní bàjẹ́ o gbogbo àwọn ajá wọn kọ̀ọ̀kan dá níwọ̀n tẹ̀lé àtọ̀kọ́ là ń tẹ̀lé lọ o tọ́jú lé tọ́sẹ̀ lé nìkan ọlọ́pàá rẹ ọlọ́láwùlà. ẹ bá fún lẹ́sẹ̀lẹ̀ látẹ̀wọ́ oníbàjẹ́ fún yín o ní báyìí olórí Tìjàníyà ní. bàbá wa olórí Samasad ẹ gbọ́ ìwọ̀n láàrin ìṣẹ́jú méjì òun tá a fi ń ṣẹlẹ̀ yìí ni pé fẹ́ẹ́ lè mọ̀ pé gbogbo òlú ìpátá ẹ̀yin bàbá olúwo tilẹ̀ òun ẹ wà. ẹ jẹ́ àdúgbò fọ́lọ́ ọba ìwọ tó fẹ́ràn olúwo bá ń dúpẹ́ fọ́lọ́ ọba ẹ yọ ọmọ rẹ bí. irọ́ pin irọ́ ti pin nígbà èmi ti gbọ́ mo dá ẹ máa ń lẹ̀ kò lè fi rí má ẹ máa wà lánàá bí mo kàn mọ̀ ẹni máa bẹ́ẹ̀ bàálù ìjẹ́ yóò rìn lọ ni. pátápátá ló ní máa gbòòrò náà kí wọ́n bá sọ fún mi nínú àbá fi gbọ́ràn kí tó bá fojú kodò ló ṣègbè kí máa dáa fún náà kí ló ń tètè gbẹ́bẹ̀ tó àbá tó sọnù lọ gbogbo àwọn lọ́wọ́ bàálù ìjẹ́ yóò sọnù. bá a pariwo náà lẹ́ẹ̀kan náà ẹ bá a pariwo náà nígbà méje kí tó sọ láti lẹ̀. bàbá wa ọ̀nà àṣẹ́wù tẹ́wájú wa tó ti tó wọn bọ̀ níwájú ìgbà yìí bàbá wa ọ̀nà àṣẹ́wù. ní báyìí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa gbọ́ba níyì ti ilẹ̀ ìwé àtàgbègbè ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A mọ̀ pé iṣẹ́ tí àwọn olóyè tí wọ́n jẹ́ a mọ̀ pé kì í ṣe gbogbo ẹ̀yin ìdílé tẹ wà ní ìbàlẹ̀ orin ẹ jọ tẹ bá délé ẹ bá wà fi wọn. Assalamu alaikum. bẹ́ẹ̀ lè mọ̀ pé gbogbo òlú yìí ẹ̀yin bàbá olúwo tilẹ̀ wọlé wà aṣojú àwọn ọlọ́kadà ní ilẹ̀ Èwo ẹ̀ẹ́dùn ẹ̀ láàrin ìṣèlú kan. ìwọ ò ní bàjẹ́ o gbogbo àwọn tó bá fẹ́ balẹ̀ jẹ́ ọlọ́wọ́ pa ìwọ̀n jẹ́ bàbá olúwo ọlọ́wọ́ jẹ́ wọn pẹ́ fún wa kí wọ́n máa tẹ̀síwájú wọ́n máa pàṣẹ wọn lọ. ní báyìí president wa Iwo Muslim Progressive Union bàbá wa. صلوا على النبي الكريم اللهم صل وعلى آل محمد وأصحابه وسلم akíwá kú oríire bàbá wọn bá Olúwo ìtẹ̀síwájú àlùbáríkà bá lu wa ẹ wo bí wọn àfi ṣe rí kò rí báyìí lánàá kò rí báyìí ọgọ́ta ọdún ogójì ọdún kò rí báyìí ẹ wo bó kọ owó ṣe wá dà lónìí sí dáadáa kò rí báyìí àwọn tí wọn bá ń pariwo pé kí bàbá wọn máa bá fẹ́ lọ bó fẹ́ dáwọ́ padà sẹ́yìn ni Ọlọ́run ò sì lè fún wọn ṣe Ọlọ́run ò lè fún wọn ṣe gbogbo àwa mùsùlùmí tí nǹkan yé
tá a sì máa ń ti lọ láyé nínú gbogbo ìlú ẹ̀sìn yọ́nà ọ̀jọ́jọ́ ni àbọ̀n tó dalẹ̀ kéwúlẹ̀ àfaramọ́ kí wọ́n lọ bàbá wa Olúwo lọ́ba o gbogbo tí ṣe Ìwó land pátápátá ní gbogbo àwọn ọ̀dọ́ àfà ní oríṣiríṣi àwọn ọ̀nà tí kálukú gbàdí ẹlẹ́kọ̀ọ́ àfaramọ́ kí wọ́n yan ọba wa Tẹlúwàn ọba wa Abdulrasheed Àkàndí Tẹlúwàn àfaramọ́ yíyan rẹ o lórí gbogbo àwọn tí wọ́n bá ń gbìyànjú yíyọ bàbá wa Ọlọ́run ò ní tì wọ́n lẹ́yìn èròǹgbà wo ò ní jọ bó ṣe nìkan bó ṣe méjì bó ṣe jọ Ọlọ́run ò ní fún wọn lọ́wọ́ bàbá wa wọ́n pẹ̀ kí ṣe lórí dáadáa wọn ò ní bá àrùn ló gbà wọ́n bẹ̀ wá mú wọn dé kùsí ògùn lágbára Ọlọ́run ọ̀làlá àwòlà aláàkúwátà ilà àdìlá ilà àríra mi. gbogbo ọmọ ìlú wo ẹnu wọlé bàbá tó pọ̀ ìdí bọ̀. bàbá wa yóò bá a sọ̀rọ̀ mẹ́rin ní báyìí sẹ́yìn àwọn Haúsá ẹ̀kọ́ rẹ̀ láti ẹnu sẹ́yìn ọ̀dà sẹ́kìtì. sọ́dọ̀lá ọ̀nà ìbẹ̀rù pẹ̀lú kìí ṣe pé ojú Olúwo la rí
ló pè wá síbi pé ká wá àbẹ́rẹ́ Olúwo kọ́lá kó sọ yí pé ká wá o fúnra wa la wá bá Olúwo nípa sì wá sọ fún gbogbo àgbáyé ni wípé àwa ń bẹ pẹ̀lú Olúwo gbáyìngbáyìn. Bákan náà January ọdún tó lọ lọ́rùn wọ́n gbìyànjú nínú láti yọ president ibẹ̀ wọ́n di group láti yọ president ìlú Turkey ní January 15 ọdún tó lọ lọ́rùn àmọ́ Ọlọ́run ó bá kúkú wọn jẹ́ òòrí yọ. Bẹ́ẹ̀ náà làwọn ẹ̀hànà kan náà ṣe di group máa fẹ́ yọ Olúwo táwọn aráàlú fi bẹ́ẹ̀. Olúwo tọ́lọ́run bá yàn fún wa. Èyí tá a wá fẹ́ jẹ́ kó yé wọn ni wípé èyíkéyìí ẹni tó bá tọwọ́ bọ ìwé t'Olúwo máa lọ tó padà lọ sáko ilé wọn tó lọ báwọn ará ilé wọn wọ́n ó dìbò fún padà tàbí kó mú ọmọ òye mi wá. Àwọn àdílé oríṣiríṣi ìdílé wọ́n ti ń pariwo pé àwọn ọ̀rẹ́ wọn o kò sí lọ́kàkà kò sí ẹ̀yọ́ sáà ẹ̀yọ́ Olúwo bí o. Àwọn sáà wọ́n láwọn ọ̀dọ́ Olúwo. Ojúbági àgbẹ̀ wọ́n láwọn Balógun wọ́n láwọn ọ̀dọ́ Olúwo. Agoro wọ́n láwọn ọ̀dọ́ Olúwo. Ẹ̀ńkọ́ wọ́n láwọn ọ̀dọ́ Olúwo. Ẹ̀yọ́ ọlọ́kadà sẹ́yìn Olúwo. Ẹ̀yọ́ mọ́tò sẹ́yìn Olúwo. Lẹ́sẹ̀nà ọ̀pọ̀ sẹ́yìn Olúwo. Ọkùnrin Ìwó sẹ́yìn Olúwo. Ẹ̀yọ́ obìnrin ìyá wa. Ẹgbẹ́ wo àwa làwọn bá Olúwo fún ara a sì wá sọ fún àgbáyé pé àwa la fẹ́ Olúwo àkọ́kọ́ rèé àjẹrú Olúwo báyìí rí nìkan irú ààfin àkọ́kọ́ rèé àfihàn wọn ò fá ètò báyìí rí irú roundabout àkọ́kọ́ rèé irú roundabout báyìí rí ọba àkọ́kọ́ tí ọ̀kọ́ gbé institution wá sí wo rèé kò sọ ní ó ṣe náà rí ọba sí wo ọba àkọ́kọ́ rèé kò sọ ní ó ṣe náà rí ọba tí rí títì gbogbogbò ọba tó ò ṣerú ẹ̀ rí àwọn aráàlú èso torí ẹ̀ kú ẹnìkan tí yàgbé ara mú lé rẹ̀ àgbààgbà ẹlẹ́nu pàǹdàpàǹdà ojúbọ àtàrí wà láíláí àyà àtàrí ilẹ̀ sí ìlà ọlọ́wọ́ òní màwọ̀ jẹ́ ẹgbẹ́ jíbùbù jẹjẹ́ nà ní ìkàlẹ́ ni gbogbo ẹ̀yin tí ẹ wà ní sáfù àwọn tí wọ́n ní wọ́n yọ Olúwo tó jọyè kẹkẹ mọ́láyé yìí. Báyìí ó ti rí bẹ́ẹ̀. Bá fi jẹ èyí tó máa fi yí jẹ àbùkù náà fi máa lò ó. Àfẹ́rí ọba wa tú bá tí gbogbo ará ò bá dárí jù lókù. Nípa bẹ́ẹ̀, ẹ̀sẹ̀ jẹ́ ọlọ́wọ́ ẹ̀pẹ̀. Ọlọ́wọ́ ẹ̀pẹ̀. Ní báyìí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látò ní àkọ́kọ́ lẹ́yìn àwọn olóyè bẹ́ẹ̀ni olóyè Àgòrò tó ṣe ọmọ bíbí ilé Àgòrò
kan nílẹ̀ yìí ẹ̀ ti bá ìfẹ́ mi wọ́n mi ìyá wa wọ́n kàn ń bá sí i. Sọ́lá ẹni kẹ̀lú abúgbẹ́lẹ́ dọ́lọ́ olúmọ̀ ọ̀hún ọ̀pẹ ni ọmọ ẹgbẹ́ ọlọ́wọ́ ọba tí èèyàn bá ń bẹ lẹ́yìn èèyàn tọ́lọ̀ ọ̀bà sílẹ̀ yẹn irọ́ ni o àmọ́ mo wá mọ̀ pé márífà wà fún bàbá yìí márífà bìlà ọmọ ọlọ́run dájú gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí bá fẹ́ sọ ọlọ́run fi báyìí sọ̀rọ̀ kẹ́ni tó bá mọ́ ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ á máa sọ fóun kọ́ nìyẹn ọlọ́run lòun ẹni tọ́lọ̀ ọ̀bá gbà á ẹni ní kábíyèsí ọlọ́run àti ọlọ́run afàyè lọ́lọ́lọ́ fún ètò tí mú yín lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tá à ń sọ̀rọ̀ sí Ibrahim ní sọ̀rọ̀ yìí ṣé ìdáná ní sọ̀rọ̀ yìí Ànábì Muhammad ní sọ̀rọ̀ yìí ní ṣiṣẹ́ o ẹ máa bá sàmì ní ṣiṣẹ́ ní sọ̀rọ̀ sọ ní sílẹ̀tẹ̀ ọba tó jẹ tí gbogbo dáadáa ń wọ̀ lù ó kọ kílẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa gbà nílùú wò wọ́n tó wọn ní wọn tó yọba àlù wò kílẹ̀ wá dà fún wa nígbà tá a lọ́ba tó bí ọdún mẹ́wàá àtàkọ́kọ́ ẹ̀rín náà wò bí mo ṣe rí ìwé wá dàbí ètò òkú tí ẹni
àgbègbè àtàdéṣedé ọlọ́run tó wá jẹ́ kí àtàdéṣe lọ tí ọlọ́run tó wá bí ọba ìjòyè èmi jẹ́ nìkan náà tó bẹ ọlọ́run sílùú wọ̀nyí pé irú ọba tí mo fẹ́ ọwọ́ abá níjọ́ náà nílé ọ̀tọ́ mo ní ìkànnù tí mo sọ̀rọ̀ méjì ìkan ti sẹ́ òkú kan ìkókú ló sì sọ mo sọ bẹ́ẹ̀ fún yíyá àti ìsọ̀rọ̀ ẹ̀fún yín kábíyèsí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ní yọ yóò òun ní yọ yín sáì tí ọba sì yọ yàlẹ́bí lọ́dọ̀ ọlọ́run nífà ìsẹ̀lẹ̀ ló gbà nífà ìsẹ̀lẹ̀ la yàlẹ́bí lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹgbẹ́ wọn lẹ̀ ní gbébẹ̀ òun ọlọ́run ní gbà la yàlẹ́bí. ọkùnrin ṣe bí obìnrin ṣe bí ọkùnrin ṣe bí obìnrin ṣe bí gbogbo àwọn ẹni ọlọ́run wọn ṣe bí ọlọ́run ní padà lẹ́yìn ọlọ́run ní jẹ́ ẹjọ́ ayé lójú ẹ̀yin náà ẹ máa wọ nǹkan ọ̀pẹ́ ni ẹ máa bí lọ́dọ̀ ọlọ́run àwọn ilé ìkéré ẹlẹ́wò ta àwọn tí ń bẹ́ẹ̀ bí wọ́n kéré gbogbo òlu ní sọ̀rọ̀ yín dáadáa nítorí bí ìlú sí òun náà ní nítorí bàbá wa ṣé Ibrahim Kálá ó lè tẹ̀lé ní ìṣẹ́jú mélòó ẹ̀yin náà sọ wọn nítorí náà Bismillahir Rahmanir Rahim kí ni wá ẹmọ sàmì àtàwọn obìnrin òní jẹ Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim lọ́bàlì báàdì gáàfì ràṣẹ́nọ́ọ̀dì wàkọ́ọ̀bì látọ̀ọ̀dì ìtọ́kùbà lótọ̀ọ̀dì ìtọ́ba jíìtù kàìlà ìkàìlà wàkọ́ọ̀lì bá wàhádì àwàhìlà بمثل مباركة السنين وأخانا جميعا وتصداني أجرب يوجا للم والأرساك بسرعة وأسرع لكم ولا تولي أسواق فيهانا فذلك له كثر منانا صلاة الباري من الأقدام حيث سلم ففيك هام لهن له ما لا يعلى لهدينا وما ربك والقائل كهودا نارا في البسط والرهاي نور الديانة مع الألاي همونا وسيعة وبسلة سعيدة شكرا لأبد وابوك يا بدا التوبة وسود إلى صغائر وأقتل بباطل وصغائر نلالمنا من قد يعطاني أوالا يا هلا يا هلا يا ولا سلام لي أبد كل بيني وقد يعطاني منك كل هاي لا دور أنت نبي الثاني يسكن ما يرى نفاني أيدي يسكن كفراني وناجنا من الجدل والخير وصدقنا متصدقين وصائمين دار بسينا فأقول ثم ولأنوالا كالمؤمن عبس ولا عجيب يا رب بسير الساتي وسير الأسماء والصفات ربي يا رب فتن فينا وقد قصدت أيكم الليلة كما أجيت كل بسهالة إمام رفاتك لا ملا أنت نزلت رزق ما تشاء وتتشاء كما تشاء ما شاء وأنت أكرم وأنت أجم وأنت أجود وأنت أعلم أنت الغني القدير المريد وأنت التواب اللهم صل على سيدنا محمد الفاتح لما سبقنا صراط الله ولا زل صراطك المستقيم على آله وصحبه وسلم العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم. Àwọn olóyè ni wọ́n dáná ọ̀fẹ́ yìí. Gbogbo létí ìjọba nílẹ̀ ẹ̀rọ yìí wọ́n ti péjú sáàrin yìí. Ṣùgbọ́n torí àsìkò, àáfọ̀ ẹnìkan láàyè sí láti bá wa sọ̀rọ̀ láti ìdílé Balógun. Àwọn àlẹ́kọ̀ọ́ la rán wọn ilé sì ni ìwé fún ẹ Balógun dáná náà.
máa sọ̀rọ̀ ṣẹ́jú kan. Gbogbo ẹja sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ẹja kọ́ wa méjèèjì sọ pé Allahu Akbar tẹ̀lé. Gbogbo ọmọ wo, ọmọ ọkọ wo, ọmọ ọkọ wo, gbogbo wa láti oríire. Bàbá wa kábíyèsí ni ọba Abdulrasheed Àkànbí pẹ̀lú àkọ́kọ́. Ìlú fẹ́ wọn lóyè àbínú ọ̀fẹ́ wọn lóyè. Ẹ ṣe àwọn tí wọ́n kóra wọn jọ. Èyí tó ti ẹ̀dùn wájú bẹ́ẹ̀. Ó ní pé wọ́n ní Olúwo bá àgbà àbá àkànjà níwò. Kò sí àgbà àbá àkàn tó kọjá àwọn bàbá tí ń bẹ lọ́kàn yín o. Àdúrà wà ní òsì ẹ̀mí ọba ogun pẹ̀lú àlàáfíà. Àjọsọ oríire ń bẹ̀. Oríire tó ń wọ̀ wó yóò kárí gbogbo wa. Láhàólà. Bàbá wa Olúwo tilẹ̀ wò ó. Wọ́n ní kí àwọn eégún wọn ní wọ́n wọlé sínú àpò yìí. Ní báyìí, bàbá wa olórí Kọ̀dìríyà fún gbogbo olè mọ́ àtàkùn o. Ẹ bá ní kọ́ ọ̀lẹ́ ní wọ́n ṣe fún mi. Gbogbo òwò, ọmọ ọkọ̀ òwò, ọmọ bíbí inú ìwò. Wọ́n fi àsìkò yìí sọ fún yín. Ìwé ọ̀rọ̀ àtẹ̀wá sí tí wọ́n jẹ́ àdébà Kàdíríyà gbogbo olè wò. Àlífà Kàdíríyà gbogbo olè wò.
wo ọba Abdulrasheed Akabi Adéwálé. olórí ìfọ̀mù láti fún ilé ìwé àtàgbègbè. ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run. lẹ́ẹ̀kan ní àìjá gbọ́dọ̀ tóbi. Ọlọ́run ò ṣe o. kóòtù ṣàdúrà tì wá lórí bàbá wa ọba Abdulrasheed Adéwálé ìlúfẹ́mi lóye tolúmọ̀. Ọlọ́run àṣẹ òṣè òun má padà lẹ́yìn wọn o. wọ́n bá ní dúró sùn wọ́n. gbogbo ìmọ̀mùrà sì bí ìwọ àti àgbègbè rẹ̀ gbẹ̀ngbẹ̀ ìlànà lẹ́yìn yín. Ọlọ́run sì ní padà lẹ́yìn yín. ẹ ti ṣe yóò sì máa ṣe é ṣe. ìlọsíwájú tí ń bá wò yóò gbà máa tẹ̀síwájú. ẹ yẹ ká sọ fẹ́ fọlọ́ pé àwa sọ pé fọlọ́run ọba àwa kan sára fọlọ́run ọba ọba tí òjò ju àdúrà ti wá ọba tí òjá ẹsẹ̀ tí ó wọ̀rọ̀ wá o àwa kan sára fọlọ́run ọba nígbà yìí bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ báyìí àwọn náà ni wà sí ilẹ̀ Yorùbá. bàbá wa mọ̀mọ́ mi. Bàbá wa olúwo tilẹ̀ wo. Bàbá wa Abdulrasheed Adéwálé Akabi ìlúfẹ́mi lóye. ẹsẹ̀ tó ń bàbá ọba kò sí wẹ̀. Ọlọ́run ọba ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. ọba tó ń jẹ́ kí ìwọ máa ṣọlá táyé kan sì lè bí olóyè. àṣẹ kábíyèsí ẹni ọ̀jẹ̀ kí á lè bí olóyè. àwọn èèyàn màṣẹ tó wọ̀ lù ìlú wo ó ti di òkè
ó ti di number 1. Ó ti tó bí oṣù méjì kan tí mo sọ pé ìbá àṣẹ ọba kan. Ìláhùn sá ti wá délé kàdé. Láwọn làwọn láti wọ́pọ̀. Allahu Akbar kabir. Allahu Akbar kabir. Ìbá àṣọ ọba akẹ́kọ̀ọ́ ló ń ga jù níbì kan. Ọ̀gá tọ́lọ́run ẹni tọ́lọ́run bá sọ pé yóò síwájú òní yóò síwájú. Ṣé ẹ̀yin èèyàn lẹ́ ń pè ẹni tí ó síwájú? Ṣé èèyàn ni ó pè ẹni tí ó síwájú? Ọlọ́run ní pè. Ẹ máa lé wa, ẹ ò lè bá wa. Ẹ máa lé wa, ẹ ò lè bá wa. Àwa la kọ́ dá láṣẹ lórí òsàlẹ̀ bí bá ń bí ìyànú inú ní òun pa. Nìkan màá máa sọ ìtàn fún yín ẹ sì máa fi ṣakọ bàbá ẹbí wọn ọ̀kọ̀ọ̀kan sọ́dọ̀ tiẹ̀ nù ìrànlọ́dẹ ìlú tiwa yìí nìkan ní adé yìí ni wọn ò kó lẹ́rú. Adé yìí kọlọ́ ṣàtìkórí ogun òkó yìí. Àwa nìkan ní gbogbo ilẹ̀ Yorùbá ni mò ń sọ. Ẹ̀ ń sọ àwọn ìlú sọ́sẹ̀ ń ṣe ni wọ́n sọ̀sẹ̀ báyé. Ẹ̀bá Ọlọ́run lọ́kọ̀ ti yí bẹ́ẹ̀ kìí ṣègbéraga. Kìí ṣègbéraga. Bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ wo ta ló ní ẹ̀ mọ̀ ṣàpọ̀. Ẹni tí ò bá fi àpọ́nlé mọ́ àfikún kan nù. Pé ṣé tèèyàn la fi ń ṣe ẹ dìde tèèyàn kọ́. Èmi kọ́ lọ́ba. Ọlọ́run lọ́ba sẹ́rù máa bọ̀ lọ́run. Ọwọ́ ní kí n máa bóńdó kan lórílẹ̀‐èdè ayé ìwà máa bẹ̀rù ẹ̀ńtẹ́ èèyàn kan lè sí pàrípàá bàbá pààyà láyà. Láwùsá ti wá ẹ̀lẹ́ kébé rẹ̀ láwọn láwọn aláàkú wàtà. Ìwà máa wo tó bá wù ẹ́ kó máa sọjú ọmọ àlè ni ẹ́. Wọ́n máa jẹ́ máyé ni. Níjọ́ tó bá ti sojú wọn á jẹ́ máyé ni. Ṣùgbọ́n ẹni tó lọ yàn ló lórí yín wọn ò ní jẹ́ máyé. Tí wọn bá ti jẹ́ èmi máyé wọn ò lè jẹ́ yín máyé. Wọ́n lè má bàa jẹ́ wá
amáyé la fi sọ fún president wípé ṣé orí gbogbo àwọn èèyàn yìí tó o bá ti fún wa ní FCE yẹn tó o bá fún mi federal college yẹn àwa náà máa pariwo bẹ́ẹ̀ dànù. nígbà táwọn ò lè bẹ̀rù odidi president tá a sọ fún president ní pé àní ìwọ Buhari o ebi ti ń pa wá ti pẹ́ ìyà ń jẹ wá wọn ò gbé nǹkan kan wá bí ẹ wá ní mọ́ sọ àwọn kan ní ẹ tó èpè tó ń sọ yóò bí wọn nù kí ló bí. a ti sọ fún Buhari wípé àwọn ò ní nǹkan kan ní ìlú gbé nǹkan tó dáa wá gbé sùkúrù wá nínú kòrónà nígbà tí táwọn èèyàn lọ sùkúrù tí ìwọ̀n sọ kí ni a wá tún gbé sùkúrù dé. ẹnu rẹ tó bá ti wọ lòlò ìyá ọ̀jẹ̀ ọba. bẹ́ẹ̀ náà ni wọ́n lò kéré ẹnìkan ìkéré ní kò bá bá rẹ̀. ẹjẹ́ sọ fún yín bó bá kan ipò ọba bó bá ti kan ipò ọba gbogbo èèyàn ni ó dùn ẹ̀ńtọ́ lọ́n bá gbé fún mi ẹnìkan yẹn nìkan jẹ́ àwọn bàbá ńlá wa wọ́n ti máa dùn tipẹ́ nípa àwọn bàbá ńlá wa bá sì dùn pọ̀ ya bí tí wọ́n ní kẹ́ máa jà ẹni tó bá lè jà jù ní ọ̀dàdé pọ̀ bóyá wọn dọ́gbọ́n sí wọ́n bá tún wá ológun kan àbí ọba aládé kan tó bá lágbára lọ èmi ní kò ṣe kí ni èmi ní kò dúró tì o. bí wọ́n bá du oyè nílùú kan ẹni tó bá ti bọ́ bẹ́ẹ̀ ó náà nù. ẹ̀fọ́ ló ń lẹ̀ fún yòókù bọ́ọ̀bà joyè bọ́ọ̀bà wo lọ́wọ́ apani láàárọ̀ la. ṣàwòkọ́ṣe gbogbo olórí kó lọ pẹ̀lẹ́ ṣàwòkọ́ṣe tó o bá ti ń fìyà jẹ̀lú ẹ̀ tó ń gba oko olóko tó ń gbalẹ̀ ńlẹ̀ máa gbọ́ tó ń ṣe gbogbo ẹ̀ gbogbo olórí pátá ìjọ ìdájọ́ wà dé ìjọ ìdájọ́ tèmi ló dé. ìdájọ́ mi ìdájọ́ àwọn ọba ó wá fi sọ́wọ́ àwọn mẹ̀kúnnù ó ní ẹ dájọ́ ẹ̀ ǹjẹ́ ìdájọ́ mi ẹ wá wo. ọlọ́run ní ṣe bí ebá bàálù ní í ṣe ẹ̀yìn ìlú ẹ dájọ́ ẹ̀. wọ́n náà fẹ́ kẹ́lẹ́ lákàn bí ṣe ẹsẹ̀ wo lè kákan bí ṣe ẹsẹ̀ wo lè kákan bí ṣe kábí nǹkan.
ní dá láì fún yín ní kọ́bọ̀ a bá fún yín lówó ni àwọn tí wọ́n fún lówó wọn náà àbámu oníbàárà. ẹ máa ní so ẹ polongo mi ni ẹ máa polongo mi ìṣó bẹ́ẹ̀ bá ti lè yọ Ọlọ́run lóye èmi ò sí yọ lóye. tí ọ̀sẹ̀ tó dìde
kò sẹ́ni tó dìde ṣùgbọ́n sẹ́mi mo wá ẹ bàtà ní àwọn dàríjì sẹ́mi ni mo ṣe ẹ̀mí mo pè yín wá lọ́dún èlò. ṣé mo tó bọ mo lè fún yín lóúnjẹ ṣé mo lè fún yín láṣọ ìfẹ́ ẹ wá fi wá síbí ìwọ̀n àtún ni mo fẹ́ gbẹ̀san èyí ni mo fẹ́ dájọ́ ara mi èyí ni mo fẹ́ bọ̀ ẹ̀ṣẹ̀ ṣé wàá ní mo ní tó máa bínú ọlọ́run ló dá lẹ́jọ́ ọlọ́run ti gbèjà ọmọ mi náà ni wọ́n nígbà bá yá wọ́n padà wálé ìlú ti dájọ́. ọlọ́run wọn bá yí wọn lọ́kàn padà ẹni tó bá fẹ́ jọba ṣe ń gbọ́ gbogbo àwọn tó bá fẹ́ jọba tó bá nífẹ̀ẹ́ láti jọba bàbá Sàmá tẹ bá fẹ́ jọba ẹ bá wa túlù ìṣe ọlọ́run lè ní kó kàn yín. Bàálù ìjẹ́ǹgbà tèmi ọlọ́run ti dè mọ́lẹ̀ àwọn mọ̀lẹ́kà ti dè mọ́lẹ̀ àwọn jíjù ti dè èèyàn bá lóun ṣèṣì jù bẹ́ẹ̀ lọ ìgbà tèmi I am putting the devil out of business. wọ́n pa èṣù rẹ̀ ni gbogbo ìwà bí gbogbo ìwà burúkú gbogbo ìwà òṣì nílùú ìmọ̀ gbọ́dọ̀ parẹ́ ni ètò ẹ̀ náà ni mo gbọ́dọ̀ fi sánmẹ́kẹ́ dáríjì nítorí tí olórí bá máa ṣe olórí dáadáa tó bá fẹ́ kó àwọn ọmọ ìlú ẹ̀ ó gbọ́dọ̀ kọ́ wọn bí wọ́n sì dáríjì nígbà téèyàn ní ọba lòun ọba ayé ni èmi kọ́ gangan lọ́ba o ọlọ́run lọ́ba o tí bá wá ń bọ́ lọ́njọ́ ọkọ̀ ọlọ́run náà ni Gàfúrù rọ̀ yìí nì mo gbọ́dọ̀ wá ìwọ ọlọ́run lọ ìwọ ọlọ́run ni mo wá lọ lónìí mo wá ìwọ ọlọ́run mo wà lọ ìwà rẹ̀ náà sì ni wípé ọba láláforíjì mi náà gbọ́dọ̀ ṣàforíjì wọ́n ń gbé àṣẹ ọlọ́run téèyàn bá ṣe nǹkan sí àṣẹ ọlọ́run ni tó o bá kú àṣẹ ọlọ́run ni tó o bá yí àṣẹ ọlọ́run ni tó o bá rẹ́rìn àṣẹ ọlọ́run ni tẹ́kùn bá dé àṣẹ ọlọ́run ni o ò lè yí ntọ́lọ́ ń bá fẹ́ padà. nígbà tó lọ ni wọ́n ṣe yìí wọ́n fi dáhùn wọn ní ṣùgbọ́n wọn ò rí ṣe ẹ̀rí pé wọ́n ẹ̀fù ní ẹ̀ mú bọ̀. Àwọn ọmọ bẹ́ẹ̀ òní páàsì àwọn fẹ́ẹ̀lì ànímọ̀kọ́rọ̀ bàbá wa ọmọ ọba àgbà Alhaji Azeez Adio Mọ̀rọ̀rún Ọlá ẹbí Mọ̀rọ̀rún Ọlá ni ẹ ń pè ẹ má pe àwọn tí wọn ò tó yín tí wọn ò sọ ọmọ ọmọ kẹ́ wá máa dàlú yín rú mọ́ wọ́n bá gbé yín débẹ̀ yóò gbé yín débẹ̀ wọ́n ní fi ìyẹn jọba ẹ̀rọ olókùnwàdà ẹ má bàlú jẹ́ mọ́ ẹ jẹ́ kí ló ní ìsinmi Bàbá Sàmá ẹ̀yìn ilé ìpadà ẹ jẹ́ kájọ túlù ìṣe ìlú ń gòkè ẹ má balẹ̀ jẹ́. Ìwọ lásán bí ìwọ àwọn òbí náà nìkan ṣùgbọ́n mo ń sọ fún
bàbá wa bàbá mi náà ni ọlọ́run sì yọ̀ǹda ọlá fún yín ọlọ́run yọ̀ǹda owó fún yín ẹ má fi ọlá ìdàlúrù ẹ má fi ọlá ìpàlújẹ́ ẹ má fi ọlá yìí máa jẹ́ káwọn ọmọ yìí kẹ́ máa ṣàdá káàkiri ọbọlá tó lù ṣe ni ẹ̀yin náà bọ́ nù lù ẹ ṣe dáadáa fún lù bóyá ń jọ wájú bóyá ọba Ọlọ́run nìkan ni wọ́n bẹ̀rù. Wọ́n bẹ̀rù oṣó, wọ́n bẹ̀rù àjẹ́, wọ́n bẹ̀rù èmìrì, wọ́n bẹ̀rù lẹ́bọ lóògùn, ìbẹ̀rù èèyàn kan, ẹnìkan, ìbẹ̀rù ẹnìkankan, ẹni tí wọ́n bẹ̀rù ẹsẹ̀ nìkan. Kìí ṣe èèyàn kan, kìí ṣe èèyàn méjì, kìí ṣe èèyàn mẹ́ta, ó ní ọba dẹ́gbà ṣẹ̀dá. Ọba tó dá ayé àdẹ̀kùn ẹ̀ ó lóun ó mú mi lọ lẹ́nìí yóò mú mi lọ bí ọba sí ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín o 67 years ni màá lò sí. Inú ogun Biafra ni a bí mi sí. Ìjà bí ni wọ́n pè mí. Ààbò ológun. Ààyè jẹ́ kí ìwé kó ṣojo mọ́. Àwọn ọmọ ìlú yóò ní ṣojo mọ́. Ibikíbi tẹ́ bá ti lọ, tẹ́ bá ń wáṣẹ́ ẹ gbójú sókè báyìí. Ẹ chino. Bọ́ bá ń wáṣẹ́ lọ́dọ̀ olówó má bẹ̀rù ẹ̀ o má gbójú wálẹ̀ o. Máa kojú ẹ̀ báyìí. Ebo òṣìṣẹ́ sàtífíkẹ́tì ẹ̀. Owó tó sì kọ́ṣẹ́ ṣe bọ́ kọ́ṣẹ́ ó jìyà ni. Kí wọ́n lédè tọ́ọ̀mọ̀ wáṣẹ́ lọ tọ́ọ̀mọ̀ sí i. Tó nǹkan tó ọkọ ni. Ọmọ wo mo ti ní ẹ má ṣojo mọ́. Èmi ò ṣojo. Ogun kan ìbá dìde kò tí ì sí bàbá lọ́tọ̀. Wọ́n wálẹ̀ ni. Ẹgbẹ́ àtọ́ náà ń bẹ̀. Ó sì láwọn jínnù. Tó bá wọn mọ̀lẹ́kà. Gbogbo wọn ni ó ń ṣiṣẹ́ pẹ̀lú wa. Pẹ̀lú yóò ẹ láyọ̀ inú yóò dùn ayọ̀ yóò kún ẹ jẹ́ kí ìlú wà nírọ̀wọ́rọ̀sẹ̀ ẹ jẹ́ kí ìlú wà písù wọn ò lè jẹ wá máyé wọn ò lè jẹ wá máyé wọn ò sì lè dàlú ìlú yóò ṣe é dàrú ẹ rí i pé tí a bá ti fẹ́ ṣe ẹ rí i pé Ọlọ́run sàmọ́ dìde kò sí kọ́ lọ́mọ dìde. Ìlú wa nìkan ni a ti mọ̀ pé ààfin ibẹ̀ mọ́ tí wọ́n wá kí yídì bẹ̀ tí àfa àkàkọ́ ò sì lè sọ pé ibi tá a ti kí yídì wọn ọ̀mọ̀dá ilé òsàmọ̀nù ní gbogbo ilẹ̀ Yorùbá nítorí àwọn òfin orogún sáàfin fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tẹ bá gbọ́ pé ọba ìpé méjì láàfin ìlú wo ni a ti tú kìí ṣe pọ́nbọ̀ ò lè wá sáàfin kọ́ wá kí ni ṣùgbọ́n tí Ọlọ́run lọ́ba tí wọ́n bá ti kí Ọlọ́run tẹ́ bá dọ̀bálẹ̀ èmi kọ́ lè dọ̀bálẹ̀ fún Ọlọ́run tí wọ́n bá ti kí Ọlọ́run náà kìí ṣe kọ́ tó wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún tó lọ forí balẹ̀ tí wọ́n bá ti forí balẹ̀ fún òsàmẹ́ ọba ti pé méjì torí ẹ̀ lọ́bọ̀ pé méjì láàfin Olúwo a lè kó àwọn òòṣà wa sí museum ẹ lè lọ bá a kó sílé Sokoti wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀.
ṣoṣo tí ò pé méjì ọba ò gbọdọ̀ pé méjì bí ìwọ náà ni fi wé ẹrù ọfẹ́ yàwó lé ó tún wá gbé àlìwá sínú ilé rẹ ayé ọlọ́run ló sà ayé ọlọ́run àlọ́ òjẹ́ kí wọ́n tó forí balẹ̀ wọ́n yẹ forí balẹ̀ fún nǹkan kan ní ààfin ju ọlọ́run ọba lọ. yọ̀dà fún yín ẹ sòye ẹ mọ̀ọ́rẹ́ ànúgbà ọ̀gbà kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí lọ́ba yí wọn lọ́kàn padà. má wà láìkí kẹ́ ẹ máa pariwo wá o ẹ má bà wá jẹ́ ẹ má bèmí jẹ́ mi láìkí ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ má bà wá jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bínú tẹ́ ẹ má mi jẹ́ ẹ mọ láìkí ẹ má pariwo mi lójoojúmọ́ ẹ ṣe o. owó yín lẹkún lò mo sì dúpẹ́. ibi tí ń lé nítorí tí màá sanwó mídíà ní ìsìn ọ̀wọ́n tí màá sanwó pọ́ǹchì ọ̀wọ́n àwọn tí ń bá mi kéde mi àwọn akéde ìgbàlá ni. wọ́n pọ̀ mẹ́ àwọn bíi lukumanu ògùnṣetán àwọn bíi Alabi Pedro àwọn bíi àwọn olódò àmẹ́ lukumanu ògùnṣetán àwọn olódò lódò àmì àwọn ìkẹ́tù ní òun jẹ́ Adéwálá Àkànbí ní ìlú Èbó àmì àbí wọ́n ní wà ní wọ́n ní káwà tí ń dáde Wálá Àkànbí ọlọ́rọ̀ ní Adéwálé Àkànbí gangan abínókù jẹ ókè Habib Rahman ọ̀nà àmàbà ẹ máa sì ẹjọ́ mọ̀ nìṣó dọ̀tún akí pẹ̀lú àwọn tẹ́ máa bà wọ́n jẹ́nu Ọláolúwa bá tún wí ẹ̀wọ́n ló tún wà mẹ́ẹ̀ ìdíbẹ́ lo amásíbì bẹ́ẹ̀ ni wọ́n ní káwọn aṣọ lánà wọ́n ní káwọn àgùnbà wọ́n ní káwọn ọmọ òwúrọ̀ àgùnbà ká máa ṣe wọ́n náà bá dá lé wọn lọ. tó ń sojú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin ní ilẹ̀ Ìwó ọba tí ń jẹ nílẹ̀ Ìwó Ògún Mákindé Àndẹ Gbàṣẹ Aláwùsá àti Adégún Odò àwọn sọ́pọ̀tì Olúwo ti wọn olùkọ́ tó sọ lẹ́ẹ̀bù látàárọ̀ no going back ọmọbàjẹ́ ni wọ́n àwọn afọbàjẹ́ méjìlá wọn ò lè truncate the wish of all members of the whole community. We stood against them and we are standing against them. They cannot come to fulfillment. Oluwasiwo is a man, is a great man, and is contributing to the greatness and the development. So, gbogbo olóyè wa that's méjìlá àádọ́ta out of just 12. méjìlá ló finish. decide for you. àwọn 12 ní 13.
ni wọ́n láwọn ọ̀tọ̀ lù Nínú wọ́n 14 wọ́n torí tẹ̀. pásánálìsì tiwọn tó wà lóde rẹ̀ Torí owó. sẹ́yìn torí owó tí wọ́n ti gbà ẹ̀jẹ̀ ń sọ́jálẹ̀ wọ́n ti gba owó lọ́dọ̀ ọ̀tá olúwo òyò àti ọ̀tá ìwó land Agbọ́dọ̀ lẹ́mí ní àti ọ̀tá ìwó land so tí wọn ò lè ṣẹlẹ̀ ìwó land lórí olúwa sì lè gbà fún wọn so we are not in support of what they have said olúwa sì wọ́n sọ man has got to beat they cannot do it. kábíyèsí o. kábíyèsí ẹ bá ní súnmọ́ kábíyèsí. Misabi, tu apa? Okay, continue, Kabesi. Especially, which I named somebody there, which is especially Elijah Caesar, should work together for us to build this community. We want to be a king in this community because we want to make changes and build this community. If position is God, so we should come together and build this and not just destroy it. Kings or chiefs trying to guide them, put them nobody in this land can tell you that I've done anything wrong to them.
or I've ever taken anything or suffered with the king. I don't suffer with the king. And that's why I said, if a king is not ready to serve, it should not be